ẹ̀yin fans mi ẹ rí pé mò ń rẹ́rìn nítorí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ọmọ mi Mariam Balogun Couples Connect tí mo share fídíò wọn. Wọ́n ní kíní tó dàbí mannequin táwọn fi kọ́ wa ní pelvic anatomy during childbirth yẹn. Wọ́n ní fídíò yẹn wọ́n láwọn ti kọ́kọ́ ṣe táwọn lo dọ́ọ̀lù baby doll yẹn pé ìgbà táwọn post fídíò yẹn sí TikTok wọ́n ní in 45 minutes fídíò yẹn ó ti ní 2,000 views ó ti ní over 1,000 likes. Wọ́n ní so ọ̀gá àwọn níbi iṣẹ́ tó mọ̀ pé àwọn máa ń ṣe TikTok videos ọlọ́gá àwọn yẹn wá ní wow pé this is a very good explanation. Wọ́n ní ọ̀gá àwọn yẹn ló wá lọ rèé báwọn gbé mannequin ńlá táwọn fi ṣe kíní real explanation yẹn gangan tó dàbí èèyàn gidi tó sùn tán fi ń ṣàlàyé borí ọmọ gbogbo ẹ̀ bọ́mọ ṣe máa tán tá fi jáde tí wọ́n sọ pé àwọn mother-in-laws àwọn ìyá ọkọ tí wọ́n máa ń ní tán bá ti gbọ́ pé àwọn ìyàwó ọmọ wọn fẹ́ 50 years bímọ tá máa rò bóyá ìyàwó yẹn lójo ni tán wá ń sọ pé ó ní bọ́mọ ṣe lè position tó jẹ́ tí ó yẹ pé á fi rọrùn fún obìnrin yẹn láti bí. Wọ́n ní so ọ̀gá àwọn yẹn ló wá lọ rèé bọ́n gbé the real mannequin dọ́ọ̀lù ẹni tó sùn tó fẹ́ bímọ ló lọ rí báwọn gbé ló wá fáwọn ní baby doll yẹn náà pé káwọn fi ṣe detailed explanation pé because the very first video táwọn ṣe àwọn ò ní kíní mannequin yẹn pé bẹ́ẹ̀ ọ̀gán ló lọ rí gbé wá fún un kàn lè tún fi ṣe another video tó wà well detailed. Wọ́n láwọn wá wò pé tó bá jẹ́ Nàìjíríà ni ìjà ni wọ́n mọ̀ báwọn jà wọ́n tiẹ̀ lè lọ rìpọ́ọ̀tù àwọn pé àwọn ń fi kíní ibì kan ṣe àlàyé àwọn ń ṣe fídíò àwọn ń ṣe kíní kan wọ́n wá sọ wípé ní ìlara ìbínú owú àrankàn ìkórira and so on and so forth tí a ń ní síra wa ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú òun ló ń fa ìfàsẹ́yìn. Mo wá rí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nínú ọ̀rọ̀ tíya yẹn sọ nítorí wípé ní òótọ́ ni kódà débi wípé religious bodies gan wà exempted tó fi dé mọ́sáàsì tó fi dé ṣọ́ọ̀ṣì àwọn kí àmì kírun àwa kí àmì rẹ̀ ṣọ́ọ̀ṣì àwa báyìí ni à ń ṣe àbòsí ara wa jù. Mo wá flashback memory mi sígbà tí mo bẹ̀rẹ̀ content creation mo mọ odidi ogun tí àwọn èèyàn gbé èyí ìsáàbọ̀ odidi I'm telling you tó jẹ́ ìpè ní ṣé ẹ rí a ní ìwà kan lára ní àwa tá a jẹ́ èèyàn dúdú àfi àwa tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ tá a gbẹ̀mí Ọlọ́run láàyè ń tọ́ ọ̀ lè ṣe tọ́ ọ̀ ní potential fún tọ́lọ́run dẹ̀ fẹ́ lómìn ní potential rẹ̀ láti ṣe nǹkan yẹn èmi ló dé tọ́ ọ̀ encourage ẹni yẹn kí wọ́n padà síbi tá a fi wọ́ sí. But instead bá ti rí ẹni tí ò lè ṣe nǹkan tó lè ṣe nǹkan tí wọ́n ò lè ṣe instead kẹ́ encourage ẹni yẹn ìṣe lẹ́mọ̀ rojọ́ rẹ̀ láìda débi wípé ẹni nǹkan yọmọ wá yiri ara ẹ̀ wò pé so náà ni òun ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ẹni tí ò rí orí ẹni tí ọmọ rí tí ò mọ ọkọ rẹ̀ ẹ̀ẹ́jọ́ sọ̀rọ̀ rí òun náà wọn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé bíi pé òun mọ̀ ọ́ rí ẹlòmíì bọ̀yá good morning lẹ́ẹ̀kan lọ́dún ní kíkí payín pọ̀ rí ó lè lóun mọ̀ ọ́ rí ó lè lóun àti ẹran àwọn jọ ń gbé ni lẹ́ni tí ò rí orí wọ́n máa rojọ́ wọ́n máa bẹ ní ọ̀n jẹ́ bíi àmì ìtàn bá ti rí pé nìkan ayé ẹ̀ fẹ́ lálẹ́ wù báyìí bí wọ́n ṣe gbà wọlé tí wọ́n gbà mọ́lẹ̀ tí ò ní exist mọ́ ni mọ́ ọmọ wa. Ọ̀gá àwọn yẹn ò kì í ṣe TikTok person kò ń ṣe social media person but ó rí ẹni tó ní platform tó dẹ̀ lè educate àwọn èèyàn ó dà mọ̀ pé tán bá tún rí better mannequin wọ́n á lè ṣàlàyé kinní yẹn dáadáa ó dẹ̀ lọ rè bọ́n gbé mannequin doll ẹni tó ń bímọ tán fi lè explain gbogbo pelvics gbogbo egungun gbogbo bọ́mọ ṣe ń turn position tó jẹ́ pé tí ọmọ bá wà ó ṣeé ṣe kí ìyá mọ́ lè rí bí tàbí kí complications oríṣiríṣi àwọn nǹkan tó ṣe pé àwa igan ó tún wá yé wa ju ti tẹ́lẹ̀ lọ nítorí wípé wọ́n ń rí potential wọ́n dẹ̀ encourage wọn. Àìmọye ọmọ ẹ wo irú àwọn rédíò boy irú àwọn àpèkẹ́ onímọ̀-ìmọ̀ tí ìbá ń ṣe pé Ọlọ́run lo aláàjì fúnrú ọmọ ó lálàjì Oríyọmí fúnrú ọmọ tó bá ṣe ó lára kan nínú inú bí nìkan ni bó ṣe gbọ́n ọmọ mọ́lẹ̀ ni wọ́n mọ̀ wá bí tí mọ́ rí nù tẹ bá rí oríṣiríṣi even nílé ìjọsìn tẹ bá rẹni tó lè kọrin dáadáa tó bá mú microphone tí ó mọ kọrin báyìí tí gbogbo yín tí spirit yín máa connect ńgbò bá yá àbòsí rẹ̀ ni wọ́n mọ̀ ṣe tó bá ṣe pé ọ̀rọ̀ náà ni tán bá pe Jákọ́bù orí 20 ẹsẹ̀ 30 ẹni ọba kọ́kọ́ sí tó kà tó dùn mọ́ èèyàn mọ̀ràn
tínú yín ti ń dùn pé ẹni a bá ti anytime bá ti pé Bible ẹni ní ọ̀kọ̀ọ̀kọ̀ sí tí ọ̀kọ̀ọ̀kọ̀ kà ńgbọ̀ wá yá ìlara wọn ni wọ́n tó mọ̀ ṣe ńgbọ̀ bá yá wọn á lè ná kánẹ̀ ṣe bí bẹ́ẹ̀ ń lé wọn ẹ dákun ṣe ilé ibi tán ń gbé ni ló mátà àbí ń tán mọ̀ ṣe tí Ọlọ́run fún wọn lóore ọ̀fẹ́ unfortunately kò sẹ́ni tọ́lọ́run ò kẹ́ bẹ́ẹ̀ nítorí wípé ojú ẹ̀ fọ́ ọ̀rìnà rí tiẹ̀ yẹn tàbí tiẹ̀ ọ̀tí Ọlọ́run ní ojú oroko mọ́ ẹ wá imagine tí ìbá ṣe pé ọ̀gá wọn yẹn ó tún fún wọn ní another instrument tán lè fi ṣe detailed explanation irú àwa yìí kò lè yá irú àwa yìí a lè mọ̀ tó báwọn look at the positive impact tí support tí ọ̀gá wọn yẹn fún wọn tó ti ní in the life of any àwa táwọ̀gá wọn yẹn gan òrírí táwa gan òrí wọn rí in life tẹ́ ẹ bá ti wá rí àwọn èèyàn tí wọ́n ní potential bẹ́ẹ̀ ṣe ṣàbòsí wọn ìkórira ìrunú ìbínú láì nídìí àǹtí kan ní ẹni invite pé kó wá wàásù níbi ìyàwó tí wọ́n ti dìdìkudì mẹ́rù ọmọ ọlọ́mọ tó ṣe wípé ní tí wọ́n ró dàn gan wọn ọmọ bá ṣìírí ọ̀rọ̀ ń òtù ṣóyá báyìí nísìn ẹ mọ̀ jà mọ́ ní ìkórira ìlara ẹ bá nírú ẹ̀mí hùn ọyọ́ ọlọ́rẹ̀ gbàdúrà fọlọ́run lókè kọ́lọ́run kó ṣe kí ni kọ́ bá múrú ẹ̀mí ibùn kúrò ẹ̀mí tí máa ń sọ wọ́n dèrò ẹ̀yìn ni because gbogbo ẹni tí ó bá ti mọ iye oríire àti soríire rẹ̀ yóò nira tẹ́ bá rí good potential nínú ẹnìkan tẹ́ wá ń bínú ẹni yẹn nítorí potential yẹn àti gbérí tiwọ gan yóò nira bẹ́ẹ̀ tó bá rí upcoming tó rí olóríire tó encourage ẹ̀ ó rí wípé ìwọ náà mọ̀ lọ sókè ni torí ẹni tó bá fẹ́ fàyàn gòkè òkè lọ́wọ́ tiẹ̀ náà mọ̀ lọ bẹ́ẹ̀ ni tó bá lóun fẹ́ fan èèyàn wálẹ̀ bọ́ ọba ti ń fan òun àtẹni tó ń fa wálẹ̀ òun àti ọwọ́ yín méjèèjì jọ ń bọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ ni bí ti rí inú bí ẹ bá ní ẹ pé bí ti rí wá àìmọye tí wọ́n sọ ń pa ti àyè tólú ààrẹ ò tiẹ̀ ọmọ aráàlẹ̀ mú gan ni ọmọ yiri ẹ̀ wò pé ẹ dákun sẹ́mi ni ń bá wí àbẹ̀ lómi ń gbọ́ jẹ́ wípé ní Sátánì mọ̀ọ́mọ́ kò duplex inú ọkàn wọn ni tó fìdí jókòó bẹ́ẹ̀ unfortunately one with God is a majority gbogbo àwọn tó bá ti rí i pé wọ́n ní àrùn kan wọ́n ní lára wọ́n ní owú kíkorò lára tètè wá bó ṣe máa sá fún wọn tó o bá sá fún wọn pírọ́blẹ́mù ni o pírọ́blẹ́mù ni àwọn tó ọ̀sìn tó ọ̀rọ̀ hàn tákàdédé ń ní ìrònú àti kórìíra sí ọ nítorí nǹkan tí Ọlọ́run ń ṣe àbí tó ràn ọ́ lọ́wọ́ láti ṣe àwọn nǹkan kan wà téèyàn máa ń ṣe téèyàn gan mọ̀ pọ̀ ní potential rẹ̀ tọ́kàn gbìyànjú ẹ̀ tí ó sì work out gbogbo tí wọ́n bá ti ń bínú ògo ayé wọn ò lè tẹ̀síwájú so fúnra rẹ̀ lọ́ọ́ wà bó ṣe jáde kúrò láàrin wọn bẹ́ẹ̀ ni 19th bá ti ń bó kan sọ̀tà àti di 20 yóò nira èèyàn máa yọ kúrò láàrin irú wọn people ni òun ló dífá fúnrú àlàyé tí mọ́mí ń ṣe pé ní tí ó fa wàhálà fún wa lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú nìyẹn ìlara owú àrùn kan ìbínú àwọn èèyàn tí wọ́n kórìíra yẹn wọ́n tún wá lọ recruit àwọn èèyàn wọ́n lọ contract wọ́n lọ wá àwọn contract staff tí wọ́n kó jọ láti fi kórìíra ẹ yọ báyìí nísìn ẹni ó bá kórìíra rẹ yóò lọ wọ́n yòókù kúnra unfortunately àwọn tó lọ wá kúnra àwọn ìsọ̀ rẹ o bẹ́ẹ̀ nítorí ọ̀tẹ̀ tiẹ̀ tí wọ́n fẹ́ dì wọ́n sáré dọ̀rẹ́ òjijì tí wọ́n bá ti wá dìtẹ̀ rẹ tán wọ́n mọ̀ wá sọ̀tà tiwọn náà lọ torí irú wọn ò lérè wọn lẹ́mìí ìfẹ́ so kò sí ẹni friendship kan lọ títí tán jọ fẹ́ ṣe wọn ò tù ká gbẹ̀yìn náà ni because rìkíṣí ìtàbòsí bábò yọ padà tù náà ni bí ti mọ̀ ń rí nù ńlá fi ń sọ pé lára nǹkan tí ń gbórílẹ̀-èdè lékè tí ń gbé èèyàn ga ìní kéèyàn ọmọ ran àwọn arákejì lọ́wọ́ téèyàn bá rọ́mọ kan tó ní potential kan tó wò pé this particular child is a very promising child he has good potential you support many of the things that I use for my work are gifts tó fi kanra the biggest item tí ń bẹ lọ́wọ́ mi ẹ̀bùn ní gbogbo ẹ̀yán yẹn from people who have positive mindset even when me myself don't see anything coming these people they have foreseen what I didn't see bẹ́ẹ̀ni and it worked for me nǹkan tó bá mọ̀ ṣe tí ìbá ti ṣe nǹkan tó lòdì sí ti Ọlọ́run roko mọ́ sórí ìgbà míì ẹni èèyàn gbójú òkun lè gbà mí ìjẹni àgbà àwọn tó rò pé wọ́n support ẹ̀hún ó lè jẹ́ gan ni wọ́n ó jèlé sù lẹ́yìn ẹ̀ bó ti rí nu ó ní ọ̀rọ̀ tí mọ́mì yẹn mú jáde nínú fídíò yẹn pé fídíò tán fi ṣàlàyé ọmọ bíbí yẹn wọ́n tún ṣànọ́dà fídíò lẹ́yìn ẹ̀ láti fi ṣàlàyé fún wa pé dọ́ọ̀lù tá a rí táwọn lò yẹn dọ́ọ̀lù tó sùn tí wọ́n fi ń ṣàlàyé ọmọ bíbí ẹ̀sùn yẹn pé ọ̀gán ló fún un nítorí pé orí kan táwọn ṣe táwọn ò ní dọ́ọ̀lù yẹn pé bẹ́ẹ̀ ó wò pé táwọn bá tún rí dọ́ọ̀lù yìí explanation yẹn tún máa wà more detailed tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n ti rè fẹjọ́ ọmọ mi ń sùn ní bóyá head office wọn ò ní ó ń lo bèbí kan ń fi ń ṣe fídíò kan bí wọ́n ó ṣe sọ́dún dídí mẹ́ni ẹlẹ́ni lọ wọn ò sì mọ̀ ọ́n ṣe
unfortunately ẹni tẹ́ ń ṣe lára rẹ̀ yìí tẹ́ ẹ bá gbà wọlé tí ò rí sẹ́yìn ṣe mọ́ sẹ́yìn lè ṣiṣẹ́ hùn nítorí pé ibi tí Ọlọ́run pè kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ adẹ́tẹ̀ wọn ò lè fún wàrà ó lè dá wàrà nù tọ́ ọmọ ṣe òun àwọn ọmọ ṣe o irú èmi báyìí ìwọ̀n kọ́mẹ́dì ṣe so tí n bá ti ràn kọ́mẹ́dì àwọn ọmọ sáré fọ́lò wọn ni níjọba sọ pé kíní tí mo ṣe n ó rè péèjì wọn n ó rè rẹ́rìn bẹ́ẹ̀ nítorí wípé wọ́n múnú wá dùn wọ́n mú kí ká rẹ́rìn inú wa ń dùn sí wọn bá a ṣe ń rí wọn inú wa ń dùn à ní ayọ̀ but tó o bá wá rí èèyàn kan tí ń ṣe nǹkan tí ìwọ ò lè ṣe instead kínú ẹ dùn sẹ́ni ọ máa bínú torí ẹ̀mí èṣù tó fi lé rẹ̀ ṣe bùgbé unfortunately for you tó o bá ṣe lára ẹni tó o gbá yẹ̀ wọlé you can never be that person o ò lè jẹ́ ẹni yẹn ẹni tẹ́ ẹ di tẹ̀mọ́ tẹ́ ẹ dìdìkú di mẹ́rù rẹ̀ ṣé tí nǹkan bá ṣọ̀tá ẹni ṣẹ́yìn máa pè yín lórúkọ ẹni ni ibi táwọn aláìdá ò ti láròjinlẹ̀ nìyẹn ẹni tẹ́ ń bà á jẹ́ kiri tẹ́ ẹ nígbà kan ní o àwo kan ní o tẹ́ ń purọ́ máwọn ẹni ẹlẹ́ni káàkiri ṣé tírọ́ tẹ́ ẹ pamọ́ wọn tó bá ní ẹni bad implication nú ayé wọn tí nǹkan tó ń ṣe òun tán lè ṣe mọ́ ṣẹ́yìn lè ṣe nǹkan yẹn mo rí kan nú wọn tó náà ṣe fídíò bíi 2-3 ní last year October kò ṣe ju 2 náà lọ tí ò fi ṣe mọ́ òun náà gbìyànjú ẹ̀ kò rí ṣe ẹ sì dìtẹ̀ máa wà níbi 5 years ago ẹni tá à ń ṣe ká kú òǹdí ẹ̀ èèyàn kí wariwo ọjà o bẹ́ẹ̀ ni tó bá ti mọ̀ wípé ní àwọn eléyìí wọn ò níbi kankan tí wọ́n sún ọ sí ju kí wọ́n sún ọ sẹ́yìn tètè ya yọ fódà bó ti rí nu tó dá orílẹ̀-èdè wa láàmúnu bí kẹ́ ẹ ráwọn tán ní potential kẹ́ ẹ ráwọn tán lè wúlò kẹ́ ẹ gbá wọn wọlẹ̀ kẹ́ ẹ purọ́ mọ́ wọn tàwọn religious bodies yẹn ló tiẹ̀ burúkú jù torí ẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣe tán mọ̀ rẹ̀ ilé rẹ̀ ni ṣùgbọ́n ló ń jókòó díẹ̀díẹ̀ ló ń tẹnu bọlẹ̀ díẹ̀díẹ̀ níjọ́ tí wọ́n bá dìde ogun orí ẹ̀ ni wọ́n yí lé bẹ́ńgbọ̀ bá ti bá sínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé ṣàdúrà ń sàmí sórí ọ̀fẹ́ ń kówé mi ni sọmọ wípé kò ní sí yọnu n ti ń dààmú orílẹ̀-èdè wa nìyẹn àwa à ń sin Ọlọ́run à ń ṣe religion à ń ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ Ọlọ́run yẹn ń já a mọ́ àwọn tí wọ́n wá ṣe religion láwọn white wọ́n wá mọ Ọlọ́run jù wá lọ ń tàn bínú bó ti jẹ́ nu sọmọ mi Balógun God bless you ma. God bless you. We are so happy for that explanation. It is so detailed and very, very educative. And we are saying thank you to your boss that gave you that doll to explain to us. And we are happy. You see, ẹ̀kọ́ tá a kọ́ lára nǹkan yẹn is a practical thing. Tó jẹ́ pé n tí ń ṣẹlẹ̀ ni tí each and every one of us ń rí tó ń ṣe wá tàbí tó ń ṣe àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ wa àwọn míì wà bẹ́yẹn tó ti pé téèyàn kan bá ti ní nǹkan kan tí ó ń ṣe tọ́lọ́run fi rọ̀ lọ́rùn báyìí ìkórìíra rẹ̀ bó kí ọ̀gán wọn ní òkan bó wúkọ́ wọn ló gbéraga bó lóṣò wọn ló gbéra janlẹ̀ oríṣiríṣi ni bí ò sí àwọn lọ sí wọn ìlara náà ló sì débẹ̀ tí gbogbo àwọn nǹkan ìta bá pààkẹ́ off kúrò ní ọkàn wa a rí i pé even gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gan a máa dàgbà sí a máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni Landness Homes and Properties gbà wá tá a fẹ́ ralẹ̀ a nílẹ̀ ní Èkó ní Ìkòròdú very close to Ìmọ̀ta ní ibi area Caleb University yẹn ilẹ̀ wà ń bẹ̀ a nílẹ̀ ní Arúlógún Ọ̀jọ́ nìbàdàn a nílẹ̀ ní Morayo Residence Extension a nílẹ̀ ní Island káàkiri Ìbàdàn Èkó láti iléeṣẹ́ Landness Homes and Properties ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkàn balẹ̀ ẹja kan sí iléeṣẹ́ Landness Homes and Properties gbogbo àtà ní property afẹ́ ra property ṣé àwọn pé real estate nísìnyí is one of the money ritual of our time tẹ́ bá ralẹ̀ tó bá appreciate ẹ̀yin gan máa mọ̀ pé tó bá fi máa tọ́dún mélòó kan iye tẹ́ rà kọ́ ló máa jẹ mọ́ so ẹja kan sí iléeṣẹ́ Landness Homes and Properties ilẹ̀ tí kìí ṣe ilẹ̀ jìbìtì ilẹ̀ tó ní C of O tó ní ìwé tó ní document tẹ́ máa ní registered survey in your name gbogbo red copies yín gbogbo everything yẹn kò dẹ̀ tún wá sí extra charges kò sí pẹ́sẹ̀ mọ́ sanwó corner piece tẹ́ bá ti sanwó yín everything ni wọ́n ti bá yín ṣe and there is immediate allocation after pay immediate allocation of land èmi gan ti ra lè rí tó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kan tó fún wa ní kan tó allocate ilẹ̀ yẹn bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní iléeṣẹ́ Landness Homes and Properties tí mo bá ti mọ Landness Homes and Properties ní nígbà yẹn it is well bẹ́ẹ̀ ti gbà yẹn mo ti ṣe yẹn síwájú kí n tó mọ Landness Homes and Properties so immediate allocation ni kì í ṣe pálọ́dún kan ọdún méjì tẹ́wà ara lẹ̀ tẹ́sanwó tẹ́ẹ̀ ní mọ bí ilẹ̀ gan wà kò sí yẹn ní iléeṣẹ́ Landness Homes and Properties bẹ́ẹ̀ láti lè ralẹ̀ tó fọkàn balẹ̀ ẹ̀jẹ̀ ayé lára ṣe gbogbo tí wọ́n bá ń dìtẹ̀ mọ́ èèyàn tí wọ́n ń bínú èèyàn láì jẹ́ pé wọ́n sì hàn ẹ̀jẹ̀ stay away from them completely nítorí irú nǹkan bá máa ń ìfàsẹ́yìn ni máa ń fà fún àwọn alábòsí yẹn
tẹ́ni tẹ́ẹ̀dì tẹ̀mọ́ ò bá wariwo ọjà yín tó tẹ̀síwájú ẹ̀yin ẹ̀ lẹ́ máa padà wá ẹ̀ mọ̀ wò lóòpó báyìí ni ẹ̀yin ló dẹ̀ máa dùn létà. Ẹ ṣé gan, God bless you.